President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi pastors mi sí? Onídàájá, àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò, máa fọ orí fún yín, kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín, kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré? Adé ṣí èrè wájú bí ń jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o, bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì, ọjọ́ tí wọ́n bá bí gangan, mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga, màá dẹ̀ nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn, kàn pa mí. Ẹ lè pa mí! Ìyá jẹ́! Olórí. Ìtìmọ̀ àyà, ìtìmọ̀ àyà. Lọ́gọ́ tó bá ti sọ èyí, ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. Ẹ yí padà, ẹ wá bá mi lift ẹ̀ up, man. Ọtí! Bẹ́ẹ̀ni bọ́! Bẹ́ẹ̀ orí ẹ̀. Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Saamu Alaju. Saamu Alaju. Saamu Alaju. Saamu Alaju. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alaju. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alaju. Saamu Alaju. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé bóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Saamu o. Máa gbó owó mi. Bó pẹ́. Saamu Alaju. Saamu Alaju. Ó máa ṣẹlẹ̀! Kí ló ṣẹlẹ̀? Kí ló pariwo? Kí ló ṣẹlẹ̀? Kí ló pariwo? Ọlọ́sẹ̀! Lọ́dún yóò ti ṣẹlẹ̀! Kí ló ṣẹlẹ̀? Gítánà! Kí ló ṣẹlẹ̀? Kí ló pariwo? Ó máa ṣẹlẹ̀! Ó ti ṣẹlẹ̀ o! Ní 2026 yìí, àní ó máa ṣẹlẹ̀! Ó ti ṣẹlẹ̀ ní 2026! Kí ni gbogbo wèrè? Kí ló ṣẹlẹ̀? Ó ti ṣẹlẹ̀! Ẹ jọ̀ọ́, ẹ bá mi recap. Happy wèrè. Àmì! Happy wèrè fún yín. Happy ẹ̀lọ́pọ̀lọ́ fún yín. Happy ẹ̀lọ́nù fún yín. Kí ni túnbọ̀ gbogbo eléyìí? Ṣé báwo ẹgbẹ́ yìí ṣe kíyàn Happy New Year? Ẹnì kan fi apatẹ́sẹ̀ fẹ́ fi pa ní. Ẹ fi prank ẹ fi bẹ̀rẹ̀ ọdún tuntun. Ẹ ṣí èrè ni. Lọ́mọdé ara mi. Lọ́mọ kékeré ara mi kí n lọ ní BP. Ta ni mo tọ́ nínú gbogbo èyí tẹ́ dúró yìí? Tẹ́ fẹ́ pa mí lójijì. Mo kò rí yìí ti bàjẹ́ ni. Bẹ́ẹ̀ ṣe sáré òṣìkà kiri yẹn, ẹnìkan lè gbé jíwàgàn wá síbí. Kẹ́nìkan gbé fọ́ọ̀dù tí wọ́n gbé wá látẹ̀kọ̀ wá síbí. Kẹ́nìkan gbé jíwàgàn wá síbí. Ó kéré jù kò jẹ́ Big Daddy kẹ́ gbé wá báyìí. Ẹ ṣí èrè ni. Mi ò fẹ́ gbówó èrè yo. Brasa, a fẹ́ fi ẹ̀mí ìmoore hàn fún yín wípé a ti wọ 2026
torí ẹ̀ la ṣe gbogbo drama ìfún yìí. ṣé bó ṣe ti mọ ọ̀rẹ́ ní kẹ́ ẹ̀ pa mí lójijì mi ò fẹ́ wẹ̀rẹ̀ ní ọdún yìí o mo ti bá Ọlọ́run sọ o mi ò fẹ́ ṣépè mi ò dẹ̀ fẹ́ bínú and don't make me angry this year. I am a gentleman as I was last year to the core. But that's Saamu Sherry. Ẹ ní láti calm down. You just have to calm down in this 2026. Torí wípé omi tuntun ti rú, ẹja tuntun náà dẹ̀ ti wọnú ẹ̀. Ọ̀rọ̀ tuntun báyìí la fẹ́ máa gbọ́ lẹ́nu yín. Omi tuntun ẹ̀ tó rú kò ló rú sí. Ìwà tuntun tó wà nínú ayé ẹ̀dá. Orí ẹ̀ tó yí dànù. Òǹbáwọ̀ ṣòṣì oníwà tuntun ni kó máa wù, ọ̀rọ̀ gidi ni kó máa jáde lẹ́nu. Ṣé wọ́n wù wà gidi? The only thing tí mo rí tó jẹ́ gidi nínú ara ẹ̀ ó ní wíìgì tuntun. Àti gáàn tó mú ń tọ̀ṣì kò tó débí. Òrìgá òjọkẹ́. Orí ẹ̀ yí dànù. Ó kó gbogbo ẹ̀ sókè lẹ́yìn ọmọ mẹ́wàá tó ti bí. Brother Sam, we are so sorry. You know, wèrè sọ̀rọ̀ tó bá sọ kíákíá o. Mi ò rálẹ̀ lọ́wọ́ ẹ o. Má polówó real estate fún mi ò ṣeré ni. Sọ̀rọ̀ kẹjọ. Anyways, we are so sorry. We just want to appreciate you as a dignitary in this community. Yes. And for your information, I should need special gift for you. So gift kill you there. Amen. Gift kill you there. Gift ẹ̀rí kó wá wọ́n pariwo wọ́n ṣe lẹ́yẹ wọ́n ṣe bí wèrè wọ́n ṣe bí new stars ẹ̀jẹ̀ pariwo sí kiri. Kí ló pa mí kékeré ní ẹ̀sán bí ọmọ náà blood pressure lára kí ló ṣẹlẹ̀? Orí ẹ̀ bàjẹ́ ni. Kò tó sọ fẹ́ pọ̀ ṣe wèrè ni. Ṣé kò tó sọ fẹ́ pọ̀ ṣe wèrè? O tí mo sọ kọ́ ló sọ yẹn ni. Ní age òun sì jẹ mí lọ. Ṣé bá pa mí kékeré ni? Bọ́dá Saamu, ṣe wà òkè lọ́dún tuntun. Ẹ̀ṣọ́ ò dùn mí lọ ni. Ó ṣe máa jù yín lọ. Àṣebí táwọn èèyàn rí ló ń rí. Arúgbó kọ́ ni ẹnu 72 ni ẹnu. Mo ti sọ fún ẹ ó dẹ̀ bá wọ́dún yìí náà ní pẹ̀lú ṣí tó bá kiri pẹ̀lú orí burúkú ààrẹ. Bẹ́ẹ̀ni ẹ lè pa mí o. Onímọ̀lẹ̀ sọ yẹ tẹ́ bá máa gbẹ́bùn ẹ bẹ́bùn wá. Gbogbo ariwo orí burúkú tẹ́ máa ń bá káàkiri ní gbogbo community. I don't want it again and I don't want to hear it again. Please. Bye. Ẹ fà mú. Ẹgbàá lè yọ ọ̀rọ̀ lọ ẹ̀kọ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀. Àwọn oníranù. Wọ́n ní kẹ́ máa lọ. Ẹ̀kọ́ ṣùgbọ́n ó ní ẹ máa lọ. Ọ̀rọ̀ community yẹn wà mo fẹ́ kẹ́ ṣe favour kan fún mi. Mo fẹ́ kẹ́ kúrò ní community fún wa. Kí ló dé kí ló ṣe yín? Kí ló tẹ̀ ń lanu? Good ọ̀rọ̀ tí màá kọ́kọ́ gbọ́ níbẹ̀rẹ̀ ọdún yìí ò ní. Ọ̀rọ̀ tunu tí màá gbọ́ níbẹ̀rẹ̀ ọdún yìí ò ní. Ṣé rí àwọn èèyàn tí ń sọ náà? Mo ṣẹ̀ṣẹ̀ rí nǹkan tí wọ́n ń sọ látẹnu tiẹ̀ ni. Kí lèmi gan ṣe ń community? Kí ni mo ń ṣe látọdún yìí? Oore ṣúre mo ti rin àgbáyé jẹ́. Àwọn ẹgbẹ́ mi kún Canada. Ìtó débẹ̀ single tó débẹ̀ bímọ ó wà. Ìtó jẹ́ starboy tó débẹ̀ kó ibẹ̀ ló ti fẹ́ ibẹ̀ ló ti bímọ ó wà. Àwọn kan wà l'Amẹ́ríkà àwọn kan wà káàkiri níbi tí wọ́n wà lọ́hùn. Kí ni mo ṣe ń bí? Ìyáṣẹ́ olúwa wà ní London bẹ́ẹ̀. Mo tún wá wò pé ó tún wá fà tí mo fi dúró bí náà ni pé nítorí wípé kò sí bó ṣe lè wò kó rí àǹfààní àwọn kan ni mo rò tí mo fi. Ẹ̀yin wèrè dédé ẹ ṣe dúró. Òpònú. Ṣé mo kè play àwọn gangan nìyẹn? Play àwọn gangan nìyẹn. Bọ́dá Saamu ẹ túra mú lọ́dún yìí. Kẹ́mi kúrò ní community. Abẹ́ẹ̀rí kan náà. Ẹ bá mi máàkì ojú gbogbo àwọn. Ẹ bá mi máàkì ojú gbogbo àwọn tó wá yẹn. Mo ṣe dá ìwé tó ga yẹn. Mo dà mọ̀. Mo fẹ́ fi orúkọ wọn sínú àwọn 72 tí mo fẹ́ bá yẹ. Ní sọ̀rọ̀ ní ìgbọ́dọ̀ fi kíní ilẹ̀ lásán. Èmi ló sọ fún pé mo tún ti bẹ̀rẹ̀ òṣì. Sọ̀rọ̀ kọ́ wà ní lísì tó wà lọ́wọ́ mi. Sọ̀rọ̀ kọ́ wà ní lísì. Èmi ni ó sọ pé. No problem. Gbà tọ́jú ẹ̀ fún mi. Ó máa wúlò fún ẹ. Kí wá ń tèmi ewó ní tèmi wèrè tó yẹ kẹ́nà ló ti sá lọ yẹn lára gbígbẹ. Ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate yín gan-an torí èèyàn níyìn o. Bílé dá bílé ò dá bọ́dá Saamu èèyàn níyìn. Mo mọ rírì yín nínú community yìí nínú ayé mi pàápàá jùlọ. Fún ìdí èyí
mo wá gbé ẹ̀bùn bàǹtàbàǹtà yìí mo wá gbé wá kí wọ́n fi show appreciation mi sí yín pé ẹ ṣé ẹ kú ìtọ́jú ẹ kú fẹ́ ẹ ṣé gan ni àbúrò Saamu ìbá ṣe yẹ kí n lọ kẹ́ tó jà Saamu. Báàdì tó bí báàdì abo akọkọ ní báàdì bẹ̀rẹ̀bẹ̀ páàdì. Mo máa fún yín ní páàdì. Mo ti ronú sí pé kí ni mo lè fún yín ná tó máa wúlò fún yín láìpẹ́ láì jìnnà. Mo wá rí i pé nǹkan ì máa wúlò fún yín. Obìnrin ni kọ́kọ́ ló máa lo páàdì sí i, ẹ̀yin gan máa lò. Because bẹ́ẹ̀ ṣe máa ń fẹ̀ fún tẹ máa ń pariwo, tẹ máa ń ranṣan, tẹ máa stress ara yín. Ọjọ́ kan báyìí, kọ́ má kàn di pé owó ẹ̀ máa kàn dé ṣe pù mọ́ lábẹ́ níta gbangba. So ilé ẹ̀ máa fi gáà ìfẹ́ mo ṣe ní kẹwàá wá fún yín. Kí n máa san páàdì mọ́jú. Kí n fún yín lélẹ̀ yìí. O ṣé. Saamu, ṣé o kò ní bínú? Wọ́n agbára mi ká orin fúnra. Wọ́n wá rí pé mo gbé wá yìí, mo gbádùn pọ̀ wá. Mo nífẹ̀ẹ́ sí orin mo gbé wá, má bínú wò. Mo ní ọmọ ìgbé wa tá ìgbé wa yá. Kúlékúlé. Kí lè rí? Kí ló wà ńbẹ̀? Ẹja mi wà níbẹ̀. Kúlékúlé àti gààrí. Ẹ ṣé. Fún pé mo àkó àlàjá ọdún àgbẹ̀. Ghana must go. Àgbẹ̀kọ́rùn roko. Tẹ́ bá ń jáde a máa lò. Brother, this is from my heart to you. Okay. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀ṣẹ́. Brother, from me to you. Lẹ́tà. Ẹ jájọ kà. 1, 2, 3, 4, 5. Wow. Ẹ bá pàtẹ́wọ́. Ẹ ṣé. Ìdí ara. Ìjọba ń káṣọ mi tí mo sá síta bá ń ká sínú gálámọ̀ tó yìí. Ẹ fọṣọ ẹ sáṣọ. Mi ìfọṣọ síta. Kí ló ra gálámọ̀ go wà fún mi fún? Ọ̀rọ̀ fún. Kí n má fi kó aṣọ àbí tí n bá fẹ́ kúrò nínú community màá lè fi rí nǹkan kó. Cross bag tó fún mi ìjọ tó lọ lọ́hùn kí n máa kówó sí àbí fóònù. Owó àti fóònù tẹ bá ń jáde. Kí lára gàrí fún mi fún náà àti kúlíkúlí? Wọ́n agbára mi ká lè yẹ. Ń lọ́ra fún mi fọ́dún kan náà mo dẹ̀ ti ń jẹ. O ra páàdì fún mi nítorí ìjọ tí nǹkan máa jọ ń di mi kú. Lára yín ni. O ṣe ìwọ ń close mọ̀ sọ bẹ́ẹ̀. Mo lè yẹ kí n di Bíbélì ó yẹ kí n náà já bíi prophet. Also a prophet. Ní agbára Ọlọ́run ọba tó láyé tó lọ́run. A rí fún yín gẹ́gẹ́ bí gift tẹ́ fún mi. Bọ́dà Saamu kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ̀ ní thank you lẹ́nu? Kí ló ṣẹlẹ̀? Kí la ọ̀dà kí lẹ serve now? Mo fún yín ní nǹkan sílẹ̀ pé ó máa wúlò tí mo dẹ̀ kó máa wúlò kó ẹ̀ẹ́sẹ̀ lè mọ́ṣù tó fi máa wúlò fún mi. Ẹ wá ń sọ pé kó rí bẹ́ẹ̀ fún mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi. Ṣé mo gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ ni àbí kí lẹ́yìn tó láti sọ? Bọ́dà Saamu. Má bínú, thank you. Àmọ́ a rí fún ẹ bí gift tó fún mi. Bọ́dà Saamu Ọlọ́run ò ní jẹ́ kò ní rí bẹ́ẹ̀ fún mi. Kò ní rí bẹ́ẹ̀ fún mi. Ẹ máa ní thank you lẹ́nu. Ẹ máa ní thank you lẹ́nu. Saamu. Rajà ni. Ẹ rí ọmọ ara dáadáa. Saamu, ọ̀rọ̀ yóò ṣe ìwú bẹ́ẹ̀. Bí báwo? Iṣẹ́ àpéká fún ẹ ní gift. Ní ọdún tuntun. Ẹ fún mi gift gàrí àti kúlíkúlí. A rí bẹ́ẹ̀ fún yín jálẹ̀ ọdún yìí. Saamu má jẹ́ kó rí báwo.
tó ń tẹ̀lé ilẹ̀ tí gbé ìjàlagbà rẹ̀. Mo lágbára rẹ̀ yẹn. Kò sí wàhálà. Káàkiri ẹ̀ṣẹ̀ mú mi níyà. Ẹ̀ṣẹ̀ gan. Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o. Ẹ máa lọ lé o. Ẹ máa gbọ́ iṣẹ́ ẹ fẹ́ gbé dání ni. Ṣé ẹ fẹ́ mú gàrí? Ṣé máa mú díẹ̀? Àti ṣúgà. Ẹ pẹ̀lẹ́. Náà rájà ni. Mo lájẹ ara mọ̀ gbé ẹ̀ lágbára Ọlọ́run alààyè. Ghana must go to ra fún mi. Èmi náà rà fún ẹ. Wà á fi kẹrù. A rí fún ẹ gẹ́gẹ́ bí èrò ọkọ̀ ẹ sí mi. Kó tó di kọ́tà ọdún yìí ni o. Kọ́dún yìí tó wọ kọ́tà. A rí bẹ́ẹ̀ fún ẹ. A rí bẹ́ẹ̀ fún ẹ. A rí bẹ́ẹ̀ fún yín. 5,000 tó wọ̀ fún mi owó kíní gbọ́dọ̀ ti rí. Lọ́dún kan àbí o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣe o mo mọ̀ lóore o gbogbo tí gbogbo yín ṣe mo mọ̀ lóore ní December 29 a lọ play èló mú fún ẹ lọ́jọ́ ẹ̀ ìwọ nìkan tí mo dá fún ẹ tí mi ò ṣe káwọn tó kù mọ́ 22,000 àbí so gbogbo owó tó rí lọ́dún kan 5k ló fún mi o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ a rí fún wọn náà gẹ́gẹ́ bí gift yẹn gbà bá a ṣíwèé fésù oníkẹ̀rẹ̀ ẹsẹ̀ kẹjọ jẹ́gbọ́n tó wí. Dọ́tún bẹ́ẹ̀bù lọ àkùn àbí a rí fún ẹ gẹ́gẹ́ bí èrò ọkọ ẹ sí mi. Ṣé nǹkan tí mo fẹ́ gbogbo yín àgbáríjọpọ̀ yẹn pátápátá ẹ lọ dáwọ́ pọ̀ kẹ́ra mọ́ tó fún. No, bro Sam, kí ló dé máa ń gbá àwọn pípín láyé náà mo ní gods wo ni ìwọ bẹ́ẹ̀ ni wọ́n á lè wọ́n yín bẹ́ẹ̀ ẹni sí kọ́kọ́ bro Sam. Nah, bro, calm down. Bro Sam, God, I love God, bro. We're on top of it. Bro Sam, you gotta chillax. Bro Sam, bro, kí ẹ máa gbà àwọn ọmọ láyé sẹ́ẹ̀. Bro, kí ẹ máa gbà. Damn, Bro Sam, we got to fall back to base. Bro Sam. This is a bad sign. Filẹ̀. Bro Sam, àdáwọn lọ wẹ̀ o. Wèrè mọ́kọ, wèrè mọ́ mọ́tò. Bro Sam. Stop wèrè ni. Bro Sam. Àwọn kan kẹsẹ̀ o, àwọn kan mi o. Wèrè ní orí ẹgbẹ́ ìjẹ́ ni. Àtúnjẹ́ ọgbà ọlọ́kùn bàbá ẹnu mọ̀ ẹ máa bá a sọ̀ wọ́n ní ẹ̀yà. Ó ṣe é ní kí ló fọ̀dà ṣe. Kò ní bàjẹ́ fún ẹ. Àmín. Lọ́dún yìí, ọdún ayọ̀ ló máa jẹ́ fún ẹ. Àmín. Gbogbo ohun tó bá dáwọ́lé á yọrí sí rere. Àmín. O ò ní bá wọn sìnkú ọmọ o. Àmín. O ò ní sìnkú ẹbí. Àmín. Wàá máa lọ láyọ̀, wàá máa bọ̀ láyọ̀. Àmín. Hey, fam. Damn, I seen what you did there. You're gonna bless a nigga. I don't want to go back from where I've been come from, nigga. Ṣé mi ní fam? Èmi ní fam? You my call. O pè mí ní fam? Ẹ̀yin tí wọ́n pè ní fam? Indianapolis ló wà. Damn. And that was in 1932. Ọ̀rẹ́ mi, nínú tí mo fún ẹ, bá mi yá wọn lẹ́yọ̀. What? Man, nigga, you gotta bless a nigga. Wèrè mo ti ń lọ o. Bro Sam, mo yẹ ti sùn kan náà ẹ pín ìfàwà náà. Ẹ pín fún wa, Bro Sam. Share the bread. Ha! Ṣé ẹni tẹ́ni ẹ ṣe sí i? Odò ní jíwòròrò jíwòrò. Odò ní jíwòròrò jíwòrò. Odò ní jíwòròrò jíwòrò. Odò ní jì lórí ọmọ. Odò ní jíwòròrò jíwòrò. Odò ní jíwòròrò jíwòrò. Odò ní jíwòròrò jíwòrò. Odò ní jì lórí aláìgbọ́n. Odò ní jíwòròrò jíwòrò. Odò ní jíwòròrò jíwòrò. Ẹ̀yin ìyá mi oníbàntàn onípele ìjà. Ẹ̀yin ìyá mi oníbàntàn onípele ìjà. Ọ̀kọlà fọmọ láìlábẹ́. Ọ̀dà náà sábẹ́ ọmọ kí ìyá gbọ̀n jàjà. Èmi ni mo pè yín o. Àwa la pè yín o. Èmi ni mo pè yín o. Àwa la pè yín o. Èmi ni mo pè yín o. Àwa la pè yín o. Torí Saamu ni mo ṣe ń pè yín. Torí Saamu la ṣe ń pè ní. Orí yín burú. Amen. Ẹ ń ṣí èrè. Àṣà o! Àṣà ò nà! Lọ́dún tuntun! Ó lè wọ́n ṣe rédíò ọ̀pá méjì.
àwọn wèrè òun lọ pàmẹ́ta ẹ̀dẹ̀ fi ránṣẹ́ tó yẹ gèlè inú ẹ̀ wọ́n ti wá short gàdúrà yín lọ lẹ́fù yín náà fẹ́ aṣọ tó bá jẹ́ pé tó gùn ni ó máa nájà yín lówó. True. wọ́n á lò lẹ̀kẹ̀ méjì ẹ̀ẹ̀kan síbi ẹ̀ẹ̀kan síbí wọ́n á ṣòṣì kiri èmi ló bá èmi ló pè yín o. Àwa la pè yín o. èmi ló pè yín o. Àwa la pè yín o. èmi ló pè yín o. Àwa la pè yín o. What's up, D? What's up, Ja? They got some rhythms. You are mad internationally. Saamu aya máa kó ẹ gan o èmi ni ìwọ fi ń ṣe yẹ̀yẹ́ Saamu wá sá eré nínú ẹ̀gàn tí wọn ò bá gbé ẹ wá bẹ èmi kíní burúkú yìí nínú ọdún yìí kò pè mí lọ́mọ àlè. This one you are not seeing anything. Ṣé ti ń fọ́ ni? Bro Sam máa fọ́. Eléyìí kéré nínú àwọn iṣẹ́ tí Bro Sam máa ń ṣe. Ó 40. Ìwọ bọ̀bọ̀ ìwọ ló bá padà kó bá bọ̀ dá yìí. mi ò fọ Sí. bọ̀ èèyàn sọ fún mi rí pé wọ́n á gbé ẹ̀wà bẹ̀ wọ́n ò sọ́rí fún mi ó ní òun kinní burúkú yìí I will show you. Bro Sam. ẹ rò kèmí ìmọ̀lé ẹ rò kèmí ìmọ̀bí tó ń gbé ìyá yín dà wẹ̀rẹ̀ tó wá pariwo lẹ́mi lórí dà máa gbé gbàdú fún ẹ ìyá ń kọ́. Ìwọ ọmọkùnrin wàá kún àbùkù mo dáràn wàá tẹ́. ẹwẹlẹ bí ènì ìrẹsì èmi ló bá sọ̀rọ̀ pẹ̀lú aṣọ pàdéjì tó yọ gèlè inú ẹ kó ní yẹ kò ní yẹ ìyá yín ìyá yín tó dúró kò ní yẹ gbogbo yín pọ̀ èmi ló wá halẹ̀ mọ̀ nínú ilé mo fún ẹ ní iyì yẹn torí pé mi ò fẹ́ yẹ lójú àwọn obìnrin ẹgbẹ́ ẹgbẹ́ yẹn ni máa kún ẹ ní àbùkù next time tó bá tún gbìyànjú rẹ tó wá halẹ̀ mọ́ mi èmi kọ́ ló dùn mọ́ dùn. Kọ́lọ́mọ jọ́gọ́jọ́gọ́. èmi kọ́ ló dùn mọ́ dùn. Kọ́lọ́mọ jọ́gọ́jọ́gọ́. kọ́lọ́dún máa ń dùn. Kọ́lọ́mọ jọ́gọ́jọ́gọ́. àṣà o. Saamu aya kó ẹ gan o ó wá mi wá sínú ilé tèmi ẹ kò burú mo fi ya ẹ. má fi yá mi ọ̀lẹ ni ẹ má fi yá mi dúpsì dúpẹ́ wà á kún àbùkù orí ẹ̀ ló burú olórí ọlọ́ṣọ́ lálẹ́ àbúrò ẹ̀ ní akọ̀wé wọn ní lálẹ́ graduate tó jẹ́ graduate àwọn aláṣẹ́wó ni ìgbà tó di Abẹ́òkúta fresho ló jẹ́ ìyẹn wèrè yìí mo gbọ́dọ̀ ẹ̀ kàn ní máa tú désàlẹ̀ kòkò mi ìfẹ́ yẹyẹ tẹ́lẹ̀ ni máa tú ẹ̀ èmi ni wọ́n halẹ̀ mọ́ ìwọ dúpsì lẹ́mi tí mi ò rájà lọ́wọ́ àbí mo rájà abẹ́ lọ́wọ́ ẹ̀. Saamu ó fi ẹsẹ̀ ara ẹ̀ rìn wá síbi nìyí ìdí tí mo fi ya ẹ nìyẹn Saamu wọ́n gbé ẹ wá bẹ̀ mí kíní ibi. bẹ́tà o tí mo fẹ́ gangan nìyẹn mo ti record ohun ẹ you have been recorded your voice has been recorded I will use it against you mo mọ̀ kàn máa gbé mi wá ni kò dẹ̀ sẹ́ni tó lè dàbí gbénu wọn torí erin ńlá ni mi inú mọ́tò náà máa fi gbé mi wá wàláì orí ọ̀kadà náà máa gbé wọn sí máa jẹ́ make sure pé wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ tó o bá lọ sí kirikiri kọ́sù tó parí kò pè mí lọ́mọ àlè. let's go wọ́n dúpsì dúpẹ́ ráfá ohun tó rà wà sán èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. let's go. Fọ fún Saamu ele. Babe, yes, sir. I've told you times with that number. I need that ma wá sórí òkè káàkiri. I'm okay, you are okay, we are fine. I need that ma stress ara wa pa gbàdúrà kiri. You relax. Babe, I know we are okay. I'm also cool with you. But you mọ̀ pé gbogbo nǹkan tí ó bá dá, ó ń fẹ́ àdúrà. Ní tí ó bá dá náà ń fẹ́ àdúrà. So we need to put it in the hands of God. Èwo ló ṣì tẹ́ méjì jọ ń ṣe ń bí báyìí.
gbogbo eléyìí ò necessary now ẹ fẹ́ lè tẹnubọra yín lẹ́nu. ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù ọlọ́run á pèsè ọkọ tìyín náà fún iṣẹ́ gbọ́. ní kí ni gbogbo ẹni tó bá wá church ṣóun ló ní ṣòro wọ́n sọ pé mi ò lọ́kọ tèmi. sọ bẹ́ẹ̀ kọ́ náà báwo ẹjọ má bìí ẹjọ kí lè lè tẹ̀sẹ̀ ń bì kí lè lè ẹjẹ sọ orí òkè sọ bẹ́ẹ̀ ẹ sọ di ilé olóṣó ẹjẹ sọ di kílọ̀bù ẹ̀ ńlá tán bora yín lára lẹ́gbẹ̀ẹ́ họ́tà àbí kí ni túmọ̀ eléyìí. Abomination. sọ bẹ́ẹ̀ nǹkan náà. wọn ò sí ẹ̀ràn mo ti pè wọ́n ń bọ̀. kí wọ́n ló ṣe yìí. bọ́yẹ̀ ń ṣe látàárọ̀ nìyẹn fẹ́ lè bọ́ra wọn sí wòwò ń bí báyìí. wọ́n fẹ́ bọ́ra wọn sí o. bẹ́ẹ̀ ni àti wọ́n fẹ́ sọ bí dibi dọ́gì. ọlọ́run bọ́yẹ̀ ń ṣe látàárọ̀ nìyẹn. ó lè wọ́n kí dọ́gì ibi ọ̀parun ọmọ bẹ́ẹ̀ máa rí ọ̀parun wọn máa dún tiẹ̀ lọ́tọ̀ ìwọ náà máa dún tiẹ̀ lọ́tọ̀ ni wọ́n lọ fàáfin. sọ bẹ́ẹ̀ ò sí ilé àbí. bẹ́ẹ̀ ni wọ́n sílé mo ti pè wọ́n rẹ̀. pẹ̀lú oṣù táwọn eléyìí ṣe ṣé bíjẹ́bì tí wọ́n fẹ́ consult ni ṣé ọmọ tó máa ṣẹlẹ̀ ẹ̀yin ẹ máa lọ sílé wàhálà ká lọ́ fà lọ́dọ̀ ọmọbìnrin yẹn ó lè fẹ́ gbọ́wọ́kọ́wọ́ ẹ̀yin á lè pè mí èmi á wá sọ bẹ́ẹ̀ kan obìnrin alátẹ tó wà ń bẹ̀ yẹn kò sí kí n dọ́dọ̀ ẹ̀ kó má mọ̀ bí tí sọ bẹ́ẹ̀ wà let's go. ẹ kàwé náà ẹ at least behave like one kí ló ṣẹlẹ̀. mo kàwé yẹn wá ní pé kó máa fọkùnrin lá mi lójú. It's okay, babe. It's okay. I told you, we are not It's okay. Mama, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Àbúrò mú mi wá. Ọgbà ẹ̀wọ̀n ló kú sí. Wọ́n gbọ́ wọn gbà ló gbé wọn dọ́gbà ẹ̀wọ̀n. Ẹ fi bọ̀dá Saamu sílẹ̀. Ẹ jọ̀ọ́. Mama. Olórí burúkú ni bọ̀dá Saamu. Ẹ má bá bọ̀dá Saamu ṣeré pa kirikiri. Wọ́n á kiri orúkọ yín. Wèrè ni bọ̀dá yẹn. Wèrè gidi ni wọ́n. Ṣé ẹ̀yin méjèèjì báyìí ní sí ẹ ti wá fọ́? A fọ́ o. Ẹ̀rù ló ń bà wá. ẹ̀rù ló ń bà yín kí ni. ẹ gbọ́dọ̀ sí ti sẹ́yìn ọjà rẹ. Saamu máa dẹ̀ treat fọ́kọ bẹ́ẹ̀ o. lórúkọ Jésù Kristi ayérayé ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ o àwọn òróró wọ̀nyẹn mo gbé wọn wá síwájú rẹ olúwa yà á sí mímọ́ fúnra rẹ wọnú rẹ lọ olúwa wọnú rẹ lọ. gbogbo ẹni tó bá ti ń lo òróró yẹn iṣẹ́ àmì àti ìyanu ṣe kó máa ṣẹlẹ̀. gbogbo àdúgbò ló ti sọ lórí òkè wàhálà ti wá o. rẹsẹ̀ mú orí òkè lẹ́wọ̀ ayé bọ́ bàtà yìí. bàtà bá wọn tó ṣe mí kọjá orí òkè o. lórí òkè ya Fatai àbílẹ̀ wọn kọ́ nìyẹn bọ́ bàtà kíní káàkiri máa tán ara ẹ̀ láì máa dára ẹ̀ láàmú wàhálà wà o. wàhálà ò ní sí kí ló ṣẹlẹ̀. wàhálà wà o olóṣì ọmọbìnrin kan olóṣì ọba ìlú mo bá pàdé oyè dúpsì ló jẹ́ Dúpẹ́ gangan lórúkọ ẹ o Dúpẹ́ Kàsádì lórúkọ ẹ o wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ mi ó dẹ̀ lérí tó nídìí sọ fún mi ni ó sọ pé kò sí bó ṣe bá wù kó rí ó ní ọdún yìí ó lóun máa ṣó mi ó máa fojú mi rè mọ́ ó ní wọ́n máa gbé mi wá bẹ òun. kí ló dé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí lágbára ọ̀rọ̀ yìí tóbi. ó lójú tó yà mí lẹ́nu náà nìyẹn ó dẹ̀ mí ni ẹ̀ ó mí ni ẹ̀ tó mí àyà ẹ̀ báyìí tó ní pé wọ́n máa gbé èmi wá bẹ òun ni. irọ́ kò ní mí ni ẹ̀ lórúkọ Jésù. ó mí ni ẹ̀ o mo ṣe sọ pé ìwọ ló máa forí kò sí pé máa wù kórí ìwọ ló máa forí gbé o. forí kó kí ni Ọlọ́run ní jẹ́ ká rí bí. mi ò ní pé ìwọ ló máa kan tí mo tẹ́ àṣọ ni pé ìwọ ló máa bá mi bẹ Ọlọ́run mo ti lọ halẹ̀ mọ́ o mo ti lọ sí ilé ẹ̀ o. bùrẹ̀ Saamu ìbámu wa ti lọ. mo ti lọ sí ilé ẹ̀ mo ti lọ halẹ̀ mọ́ nílé mo dẹ̀ kú òní ilé ẹ̀ mo lọ wọ ẹ̀ ní church mo wá bá àwọn kan nínú church wọ́n ń kíìsì lórí ọ̀tà nínú ọ̀tà ìgbọ̀ngàn tó ń kíìsì ra wọn díẹ̀ ló kù mo fẹ́ dé bẹ̀rẹ̀ wọ́n fẹ́ ṣe ìdọ́gì bẹ́ẹ̀ ni. láti bò sí bò kí ló ṣe yìí. wọ́n mọ̀ bẹ́ẹ̀ báyìí tó fẹ́ ṣe ìdọ́gì bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ti jẹ́ kí n mọ̀ pórí àpáta bí ló wà lọ́dọ̀ ìyá Fatai. a ní rí bí lórúkọ Jésù. ó dà kó sí wàhálà. bùrẹ̀ Saamu ibi tẹ́ wà lẹ́ lọ yẹn ẹ̀yin ìbá ti máa lọ. mo ti lọ síbẹ̀ mo lọ síbẹ̀ wèrè la fi ń wo wèrè kò yẹ ń sìn ó ti bínú èmi náà dẹ̀ lọ pé kí n lọ fi ìdìbò kí n lọ fi kojú ẹ̀ mo wá fẹ́ kó o fi fáyà kó o bá mi fi yanjú tó wà lẹ̀. yorùbá lẹ ṣẹ̀ṣẹ̀ sọ yẹn ṣùgbọ́n ẹni tó lè wò kó wúrú ìwà yẹn ibi máa padà sórí òun. àmín. wọ́n á wá gbé ẹ̀yin wọ́n á gbé yín lọ bẹ ẹnìkan kò ní ṣẹlẹ̀ lórúkọ Jésù. ibi lẹ́yìn wà ibi lẹ wà wo èmi àti ẹ̀yin tiẹ̀ bí báwo ibi nìwọ wà ibi ló wá jẹ́ kó sí oúnjẹ wọn gẹ́gẹ́gẹ́gẹ́ lórúkọ Jésù wo. a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ní sórí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tọ́dún máa fi parí èmi àti ẹ àti tẹsẹ̀ bọ́nú ìṣòkòtò kan náà. láíláí kò ní ṣẹlẹ̀ lórúkọ Jésù láti bó sí bẹ́ẹ̀. ayé sùúrù sọ bẹ́ẹ̀ ní sùúrù kí ni tí wọ́n gbélé náà. ta ló sọ̀rọ̀. ṣé orí òkè ló ti wá bá pásọ sọ̀rọ̀ odidi májíkà ni wọ́n bá sọ̀rọ̀ bá. bẹ́ẹ̀ni o ṣe sọ̀rùn ta ni ẹ ṣé ò ṣí èrè
ṣé wọn máa bá mi dín ata dodo lórí ẹ wo bàtà bí tàwọn fọ́ wọn nàyà ayé àtijọ́ wo bó ṣe rí wọ́n ìwọ ni mo bá ní ọ̀rọ̀. àgbèrè bàtà tèmi bàtà ìjú ẹ lọ ní èjì ẹbí ìfẹ̀mọ́ èjì bàtà mi jù ẹ lọ kábọ̀ torí èmi orí ẹ bàjẹ́ mi lò ṣẹ́pẹ̀ fún lo ẹ fún àbórí ẹ yín dàrú ni. ṣé ẹ ya wèrè ṣé ẹ gbádùn ṣé ẹ ti forí gbálẹ̀ àbúrò yìí burú ni. àbúdáràn. ṣé tí wọ́n dá yín gbàjú ẹ máa róòlù sílẹ̀ lẹ́ẹ̀ni ẹ̀yìn àtàwọn wo. pọ́fùrọ̀ èmi yí lọ́bọ̀lọ́bọ̀ èmi ló bá wí wọ́n ní ẹ̀bẹ̀ nu pẹ́pẹ́ yẹ. èmi ò gbọ́dọ̀ ṣe sọ̀rọ̀ mi ò wá síbí wá máa gbà lọ́tún gbà lọ́sì ẹni tí mo bá ní ẹjọ́ ó ti mọ̀ ṣé orí ìwọ wo láti bẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin ọmọ pé mo ti sọ́lẹ̀ kan wo tí o ò bá wá bẹ̀ mí tí o ò bá wá bẹ̀bẹ̀ Ọlọ́run ọ máa gbé ẹ báyìí ọ máa gbé ẹ dìgbàdìgbà wá bẹ̀ mí ni. Jésù Kristi jálọ. ìmọ̀kímọ̀ ò ní ṣe mọ́ mi lórí ìmọ̀kímọ̀ ò ní ṣe lé mi lórí bọ̀dá Sàámú olùmọ̀ ṣàánú kí ló ń ṣẹlẹ̀ báyìí. ń bọ̀. kí ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí bọ̀dá Sàámú ẹgbẹ́ nǹkan tọmọbìnrin yìí sọ. mo gbọ́. kí ló wí. nǹkan tí ẹ̀yin wá sọ fún mi ń bí tẹ́ ẹ ní ọmọbìnrin kan sọ kó máa gbé yín dìgbàdìgbà wá bá òun láti bẹ̀bẹ̀ òun lọmọbìnrin náà tó ń sọ. kí lọmọbìnrin yẹn wá sọ fún ọ. ó ní agbára kò ní ṣẹlẹ̀ lórúkọ Jésù. náà mo mọ̀ bọ̀ kí ló sọ fún ẹ clear. ohun tó lè wù kó sọ kò ní ṣẹlẹ̀ ó máa forí ara ẹ̀ gbé ni. ohun tó rẹ̀ sọ bẹ́ẹ̀ ohun tó rẹ̀ ìwọ ni májíkà tá a sáré wá bá wọ́n ti ń kìsì lórí òkè ẹ̀ adẹ̀dẹ̀bí lọ́dọ̀ ya fàtàì ọmọbìnrin wá ó lọ́ máa gbé ẹ̀ dìgbàdìgbà wà bẹ́ òun ìwọ tá a sá wá bá wọ́n fẹ́ gbé wọ̀ náà dìgbàdìgbà ìbò ló ti mọ́mọ́ ìrí àwọn ọmọ ìbò ló ti mọ̀ wọ́n rí. mo mọ̀ lóòótọ́. ó mọ̀ lóòótọ́ ó lọ́mọ lọ́wọ́ wọn. rárá o. ẹ ti jọ ṣe dọ́gìrì. náà ẹ ṣe kúìkìrì. èdè wo rèé. àmúdáràn sọ bẹ́ẹ̀ o gbọ́ kúìkìrì. ó mọ dọ́gì. lórí òkè. kọ́mọjọ wà láti wá ìwọ ni màá sábà mo máa sábà pé wọn náà máa jẹ gbẹgbẹ ìwọ ni màá sábà ló tún wá halẹ̀ mọ́ yìí níbẹ̀rẹ̀ ọdún kọ́jọ gbé wa. ọlọ́wọ́ tani kí wo ojú ẹ̀ tani kí ké pè. ẹ jẹ́ ká jọ wojú Ọlọ́run. àdúgbò ti flat mo dáràn ṣé wọ́n ní jẹ́jíkà ìwọ ló máa lọ gbé bẹ̀bẹ̀ mo ti rógò báyìí tó lọ. ọlọ́run mo máa rógò. mo máa rógò láti Jésù Kristi kí ló fa èmi àtàrábìnrin papọ̀ torí Ọlọ́run Ọlọ́run aláàánú jọ̀ọ́ torí Ọlọ́run ṣàánú mi má jẹ́ ń bọ́ hà mo kọ̀ láti bọ́ hà lọ́dún yìí lórúkọ Jésù. President General of her hometown. No, what have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Onídàájá àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò máa fọ orí fún yín kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Àṣìṣe ìwádìí bí ń jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga màá dé nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó tí ìbọn yẹn bá pa ọmọ yẹn kàn pa mí. ẹ lè pa mí ìyá jẹ́. olórí. fifty mọ àyà 50 mọ àyà. lọ́gọ́ tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. alágbàlá. mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o mi ò fẹ́ rí mọ́ ni o ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu. kí tún lè lé níwájú dé torí Ọlọ́run kí lè lé ìta ló gbélé sí bíbá yìí ẹ gbà mí kí lè lé ìta lè lé ìta ló tún ṣe ilé ìta ló dọ́rọ̀ ilé ìwọ lọ́rọ̀ lọ́dún kí ló ṣẹlẹ̀ ìta ló tún dọ́rọ̀ ilé ìwọ lọ́dún tuntun báyìí nítorí Ọlọ́run kí lè lé yìí. ọmọ máa gbà wá o kí sínú gbogbo ilé ìwọ́jú lé. ta ló dọ́rọ̀ ilé ìwọ ta ló gbé ilé ìwọ ọ̀dọ̀ Saamu
torí Ọlọ́run kí leléyìí torí Ọlọ́run. Ta ló fẹ́ jọba ń bi ṣé wí àkókò rẹ̀? Bọ́dà Sàámú ewé àkókò bíi ti báwo ṣé lè jẹ́ ewé tó máa ń já léyàn lórí ni. Ta ló tún ṣe prank nínú yín? Tí ọkọ bá mi ṣe prank mo rí sẹ́ fara mi níyà yìí o mo rí sẹ́ fara mi o what is this? Èmi ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni èmi kò mo bá ń bì báyìí ni. Bọ́dà Sàámú àmọ́ mo jáde náà ni mo bá ń bẹ̀ but wọ́n dẹ̀ gbé lẹ́tà wà ń bẹ̀ o kọ́kọ́ wà ní envelope tó wà ń bẹ̀ kọ́kọ́ wà ń bẹ̀ wọ́n dẹ̀ gbó wà ń bẹ̀. Ṣé bẹ́ẹ̀ ṣe báwo èèyàn nú ẹ̀ náà ni? Bá a ṣe balẹ̀ léyìí. Ṣẹ́yìn kọ́. Ṣẹ́yìn kọ́. Àwọn kọ́. Ẹ̀yin kọ́. Èmi kọ́. Mú wẹ̀rẹ̀ fún mi. Bọ́dà Sàámú ẹ̀yìn ṣe báyìí fọlọmọlọmọ làwọn ṣe tó mo ṣe bá yín mú nǹkan báyìí mi lè bá yín mú kó dáa. Ó lè mú àbí? Bọ́dà Sàámú mi ò lè mú. Mo rẹ́ iṣẹ́ tì. Bọ́dà Sàámú mi ò lè mú ọyá. Bọ́dà Sàámú Bọ́dà Sàámú ṣe ṣe báyìí. Bọ́dà Sàámú. Kà fún mi. Sàámú àti dá fún ọwọ́ mi ló wà. Sorry, má bínú. Sàámú. Má bínú. Èèyàn kọ́kọ́ pé Sàámú àti dá fún ẹ ó wà lọ́wọ́ òun. Ta ló lè ṣerú eré tẹ̀mọ̀? Bọ́dà Sàámú, ṣé kò kìí ṣe pé àwọn tó wá síbí báyìí tó wá pariwo tó wọṣọ pupa ṣé kò ṣiṣẹ́ ọwọ́ wọn lélẹ́yìí ṣá? Ó bá ti ṣoríire tipẹ́ tó bá yẹ kó ń ta tẹ́tẹ́. Torí wà ti mú tí rí direct. Ayé àti balance. Oh, guess right! Ní ìdẹ̀rù pábọ̀ méjì. Ibi tẹ́mi náà rò sí nìyẹn. Bọ́dà Sàámú ẹ ṣe ń ṣe báyìí ẹ̀ẹ́dẹ̀gbàgbọ́ tó ń sọ ẹ gbàgbọ́. Ẹ̀rù gbàgbọ́ mi irú ìyá yẹn tó bá fẹ́ deal pẹ̀lú yín kò lè ever go physical pẹ̀lú yín ó máa go spiritual ni tó bá dẹ̀ máa ṣe ó máa dùn kan gbà yín látọ̀. Wọ́n máa dùn wọ́n. Wọ́n máa dùn kan gbà yín. Bọ́dà Sàámú. Ọmọ máa gbà wá nínú ilé yìí. Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín nílé yìí o. Kí ló ṣẹlẹ̀ wẹ́rẹ́ wo nìyẹn? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló ti ṣẹlẹ̀? Sísá Jùmọ̀kẹ́, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Kí ló fa tèmi àti yín papọ̀ gangan tẹ́ fi ń lépa ẹ̀mí mi? Kí ló dé? Kí ni mo ṣe? Èmi ń lépa ẹ̀mí ti yín. Èmi ń lépa ẹ̀mí ti yín. Ẹ wo, èmi àti yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni Ọlọ́run. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀yin sọ pé èmi lépa ẹ̀mí ti yín. Ẹ má wò. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Má wò. A ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ni. Ṣé tó yẹ kó ṣe gbé ìgbékúgbé tó wá gbé sí olókè fún mi? A ní ìtì rí kankan sẹ̀ Ọlọ́run gbọ́. Ìtì rí anything. Èmi àti yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ni? Gbogbo ìmọ̀kímọ̀, gbogbo ètékété tó lè fẹ́ rọ̀ pàtẹ́ mi, ó máa dàgbé lórí mi. Lágbára Ọlọ́run. Torí kí ni kí ló ṣẹlẹ̀? Kí ló gbé kí ló jù? Ẹ tún lẹ́nu àti máa sọ̀rọ̀. Ẹ̀yin àtobìnrin ẹjọ́ wá ní conversation, ẹjọ́ wá exchange words. Ó ń sọ ti ẹ̀yin náà sọ ti yín. Ẹ rí pé ẹ lọ́pọlọ. Ẹ rí pé ìka àgbàyà ni yín. Ẹ̀yin wòlíì èké wòlíì òṣì. Bẹ́ẹ̀ ṣe wá ó yẹ kí n dà yín gbà jù. Má sọ yẹn sọmọ Ọlọ́run o. Má sọ yẹn sí ìránṣẹ́ Ọlọ́run o. Wá gbá mi lójú torí kí ni? Kí ló dé? Tó bá gbá mi létí ọ̀tún, má pọ̀ tó sí sí ẹ̀yìn. Ó yẹ jẹ́ ń gbà. Má dán yẹn wò. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin àgbàyà láì ní làákàyè. Tá ló fi ẹ̀kẹ́ wọlé náà? Ìta. Mi rẹ̀ tó jẹ́ kẹ́ wọlé. Tí máa ń já pé tẹ̀ fẹ́ yín bí báyìí. Jésù Kristi. Tí máa rí yín bí báyìí. Máa lọ. Máa di ajá sí yín. Ẹ̀yin wò ní yóò ṣe ẹni bó ṣe rí. Máa ń ṣòwò ṣe lábẹ́ ìta náà. Kábọ̀ kan ò sí níbẹ̀ o. Saamu. Bọ́dà Saamu. Kò lè dá ayé gbọ́dọ̀ mo máa ṣe ìparí parí tó bá wọlé máa pa ìdànù jókòó báyìí jókòó ìyá yìí dà jókòó dà. Kò sínú ilé tí n bá bánú lé máa ṣá ẹ̀ pa o. Wọ́n sílẹ̀. Dọ́msì Fẹ́ṣọ́ olórí àṣẹwọ́ ẹ̀yin kọ́ ni mo lé mú ohun gangan ni mo fẹ́ bàyí ẹ̀gẹ́ ohun tó ní lọ́kàn tó fi lò máa ṣe mí pa yẹn ó tún gbé ìkòkò wá sínú ilé mi ó ń fi lẹ́tà síbẹ̀ wípé Sàámú àti dáa fún ẹ ó dọ̀wọ́ òun èmi ni Dúpẹ́ ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ìbá pákẹ́ pè mí lọ́mọ àlè àbí kí tiẹ̀ bẹ́ kọ́nù. a rí ìrànwọ́ lọ́wọ́ mi tí ìbá
Màmá, kí ló dé tẹ́ ìjáde nígbà tí bọ̀dá Saamu wà níbí báyìí? Mo mọ̀ pé kò lè ṣàyìn. Ó mà kú díẹ̀ kò ṣá wa. Tó bá tún wá láyàláyà tó ṣàyìn, kò lè ran yín. Bẹ́ẹ̀ ni. Màmá, a ní kí ẹ fi bọ̀dá Saamu sílẹ̀. Gbogbo nǹkan tó bá wà láàrin yẹn jù ẹ ló yanjú ẹ pẹ̀lú bọ̀dá Saamu. Ilé ìyẹn fọkàn balẹ̀. Saamu halẹ̀ ni. Ṣebí Saamu? I'll treat your focus. Mo máa fi ìyà jẹ Saamu o. Kò sí wàhálà, ẹ kúrò lọ́nà. A ó gbé Jésù ga lára mi. A ó gbé Jésù ga lára mi. A ó gbé ga, a ó gbé ga, a ó gbé ga. A ó gbé Jésù ga lára mi. Ẹnu ẹni la fi ń pèrè mọ́ra ẹni. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn, a máa gbé Jésù ga lára yín. Ọlọ́run orí òkè yìí á jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ láyé yín. Oore tá yárí. Táwọn èèyàn máa béèrè pé báwo ló ṣe ṣẹlẹ̀, Ọlọ́run á ṣe é fún yín. Bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù. Dádì, ẹ jọ̀ọ́ ẹ ṣe fèmí náà. Ẹ gbàdúrà fún mi. Ẹ jẹ́ kí Ọlọ́run dára rí nínú ayé mi. Ẹ jẹ́ káwọn èèyàn kí wọ́n bá mi panupọ̀, kí wọ́n bá mi gbólúwa ga. Ẹ jọ̀ọ́, gbogbo náà ni mo ti ṣàlàyé fún àbúrò mi. Bẹ́ẹ̀ ni o dádì. Bẹ́ẹ̀ ni dádì. Ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún wa. Ẹ wò t'Ọlọ́run bá dẹ̀ lè gbàdúrà wa. Màá ròyìn yín gan. In fact, I'm going to tell everyone I know in my school how powerful you are. Èmi kọ́ ni mo wà powerful. O máa ròyìn. Ọlọ́run tó powerful ló ń gbénú mi ṣiṣẹ́ tó powerful. Wàá ròyìn ẹ̀. Wàá ròyìn ẹ̀. Bóyá good tó. Ṣé mo lè tún ti bẹ̀rẹ̀ yìí? Lálẹ́, iṣẹ́ wo ló powerful tó fẹ́ ṣe lálẹ́ yìí? O wá camp àwọn obìnrin méjì péré tún sọ̀m. O camp wọn sínú church, wá mú president, o wá tàn sí gbogbo àdúgbò lálẹ́. Kí ló tó lè sọ fún kíkọ́ lọ tó bá dàrọ̀ là kán máa bọ̀? Rẹ́sẹ̀ mo ṣe yín ò rí mọ́lẹ̀ báyìí. Àbígbà tẹ́yìn ń bọ̀ ṣé ẹ kọsẹ̀. Mo rí mọ́lẹ̀ láyé àwọn ṣẹ́bọ̀ náà fi báàgì bò yẹn. Mo rí mọ́lẹ̀ láyé àwọn tó kó wọn dalẹ̀ tó bá yá sìn. Àwọn yàtọ̀ máa ní pé ìwọ wọn á gbé ẹ̀ wá bẹ̀bẹ̀. Wọ́n ní wọ́n ti dọ̀dọ̀ tèmi mo ti lọ fàdà halẹ̀ mọ́. Wọ́n ò dẹ̀ bíya dúpẹ́ dáa láyé yìí. Kó tún ló ń bọ̀ lọ́dọ̀ mi. Wá ló máa ròyìn ẹ̀. O máa ròyìn ẹ̀ ká gbogbo school bó ṣe powerful tó. Èmi ló ṣe báyìí sí. Last born ló máa jẹ́ ọmọ oníbàjẹ́ wẹ́nu ṣọ́ṣọ́ṣọ́. Bùrọ̀dá Saamu ayé yín ti run àbí tó fẹ́ sọ kọ́ ni ẹ̀. Bùrọ̀dá Saamu ó pọ́n ọmọ yín gidi ni o. Ó pọ́n ọmọ yín gan ni. Ó pọ́n ọmọ mi ó tiẹ̀ ìbẹ̀ta tó bà láyé mi run torí máa gbé gbàjú. Kí ló ṣẹlẹ̀? Ṣé ilẹ̀ fún ọlápọ̀ mẹ́rin náà lọ? Kí ló ṣẹlẹ̀? Kí ni? Kí ló dé? Kí ni? Ọmọ ṣẹlẹ̀? Sọ bẹ́ẹ̀, ṣé kìí ṣe ọmọbìnrin yẹn rè ni? Ṣé ọmọbìnrin yẹn kọ́ ni? Ọmọbìnrin yẹn rè é, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kí ṣe ọmọbìnrin ni? Òun náà ni. Ọmọbìnrin tó wá sórí òkè tó ní wọ́n máa gbé ẹ̀ wá bẹ̀bẹ̀. Ṣé òun lélẹ́yìí? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Adélódé, tó ló ń béèrè pé kí ló ṣẹlẹ̀, iná lanu iná sọ pé kí ló ṣẹlẹ̀, kí ni ò ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Ṣé ẹ ń pretend àbí? Ẹ ń sọ pé ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀, ṣé nǹkan lè wá sílé wa? Tẹ wá pariwo, tẹ wá lórí, tẹ wá ṣépè lọ́rẹ̀ fún ọ̀rẹ́ mi pé ó máa rí nǹkan tó sọ pé ó máa rí, òun ló ti ń rí yìí. So adẹ̀ ti gbé wá bá yín nìyẹn, kẹ wá solution sí. Sọ bẹ́ẹ̀, kí ni túmọ̀ eléyìí? Mo dẹ̀ ní kó nàtàn fún mi, ò nàtàn fún mi torí Ọlọ́run. Ọmọbìnrin wá sórí òkè, wọ́n ní pé wọ́n máa gbé ẹ̀ wá bẹ̀bẹ̀. That means there is connection between you and this lady. Yes. Kí ni nǹkan tó ṣe yín? Kí ló ṣe ọ̀pá yín pọ̀? Kí ló ṣe fún ọdẹ ìyá ọmọ ọlọ́mọ ń wèrè? Kó má bàa lè sọ̀rọ̀. Láti ìgbà tẹ́ ẹ ti mọ̀ mí, ṣé ẹ rí kí n ṣépè rí? Bẹ́ẹ̀ ni ó ṣépè rí. Ṣé bó bèrè kó sàn lọ́wọ́ mi ni kí ló wá lanu fún? Ó ṣépè rí. Ṣé bó máa ń gbé ọ̀tá ṣépè? Ó ṣáà máa ń gbàwọn ẹni bí ṣépè wá ní kí nǹkan ṣe yín o, ẹni bí o kí nǹkan ṣe yín o, má ṣàṣẹ bẹ́ẹ̀. Nǹkan tó bá wà nínú Bíbélì ni mo máa sọ. Ṣé òun wà nínú Bíbélì ló fi gbé ṣépè? Kódà kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni gbogbo eléyìí báyìí, kí ni tó ṣẹlẹ̀? Ẹ jẹ́ gbéra yín kẹ́ máa lọ hospital náà. Háyà. Ìkọ́ tó ń dúró láti sọ ni wípé ká má gbóhùn lọ hospital, pé ilé yín ni ká má gbóhùn lọ. Ṣé o rí pé wàhálà wà? Orí tó ọmọbìnrin yẹn ṣe Wakanda. Ẹ stop. Kí stop kí ni?
tó bá yẹ kọ́kọ́ mo dé bí bàbá sọ kankan sọ bẹ́ẹ̀ kí lẹ jọ papọ̀ sọ́mọ ó ti káwọ́ lé tébù fún ẹni sọ káwọ́ lé tébù ṣé ìwọ́dún tẹ́lẹ̀tì fún ọ kí lẹ ó yìí ṣe wàkàdà yẹn o kí ni gbogbo ilé ìbá ìtorí Ọlọ́run ṣé ní gbogbo nǹkan tí mò ń wo ìbẹ̀rẹ̀ Saamu ó ń jọ bẹ́ẹ̀ nípa pretend ni o. pretend báwo ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ mọ́ pretend má tí kàbọ̀ yín lójú má sí wọn yín sìn síbẹ̀ ṣe rí wọn yìí ó jọ pé wọ́n pretend ni síbí nǹkan tẹ̀ ṣe òun náà ṣe ẹ̀ ṣàtìríṣẹ́ ọwọ́ yín ó ṣe ń ṣe ní láti níta fi gbé wọn débi báyìí ẹ̀dẹ̀ non pretend ẹ̀ stop it now. sọ bẹ́ẹ̀ má ò rí ẹni ló ń fẹ́ jẹ́ kí n fura sí nǹkan kan sí ojú ẹ̀ ń tínrín lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ojú ẹ̀ ń tínrín ṣé a lè máa pretend lóòótọ́ sọ bẹ́ẹ̀ ṣé o mọ kankan nígbà tó ṣẹlẹ̀. mi ò mọ nǹkan kan. má wọrí ẹ lò ó tọ́mọ bá dákú wọ́n máa fi síbi hà lẹ́nu ṣé wọ́n ní kò sí rọ́ńbẹ̀. àbí tí gìrì bá gbé ọmọ kí ló máa ń ṣe fún wọ́n á fi síbi téèyàn bá gbé ọmọ náà kí ló máa ń ṣe fún. tí lẹ́fù bá dérú bíi tó bá yẹ pé kò pretend tí ò dẹ̀ mọ tó ń ṣe tó bá gbági mọ́rú onítàn bẹ́ẹ̀ lórí ó lè ọpọlọ ẹ̀ lè sọjí straight bó ṣe lè wù kórí ẹni sùúrù. ṣé lórí burúkú ni ẹni ó ti bá mi débí ó ti yá wèrè bàtà òṣì yìí náà ni kí ló dé kí ni tiẹ̀ wèrè ìwọ àbí má wọrí àtúnṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó ti gbọ́. ẹjọ ta ló sọ̀rọ̀ ṣé tó ya wèrè sí ṣé wàkàndá ló sọ̀rọ̀ yìí ṣé tó ya wèrè sí ló sọ̀rọ̀ yìí. òṣìwò lè ń sọ. káì. òṣìwò lè ń sọ tẹ́ ṣe dẹ́ṣẹ̀ lágbàgàdà tẹ́ ṣe ṣé ó sọ pé ọmọkàn tó ṣẹlẹ̀ ni ok fine kò ya wèrè ara ẹ̀ yá bó ṣé nǹkan tó yìí náà ṣe nǹkan òṣì kọ́lẹ̀ ṣe yẹn ṣe má fọwọ́ tọ́ mi sórí ibi tá a bá dé yìí mo máa sọ̀rọ̀ ó ti máa sọ àní òfin mi lè jẹ́ sọ̀rọ̀ ó ti máa wọ́n mi ti pé kékeré má sọ̀rọ̀ bò lílálẹ̀ máa sọ̀rọ̀ máa tú iṣu máa tún gbogbo máa skátà gbogbo ẹ̀ kí gbogbo ẹni yá pépé skátà èèyàn burúkú nìyí olórí burúkú yàn dẹ̀ nìyí. ẹ wọ pásítọ̀ èké àwọn ọba ayé ọ̀rẹ́ mi jẹ́ débi tó wà yìí ọ̀rẹ́ mi àti fiancé ẹ̀ tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ ara wọn tó dẹ̀ ti ń bára wọn bọ̀ látọjọ́ tó ti pẹ́ in fact wọ́n ti wà ní gẹ́gẹ́ tó wedding tó ti fẹ́ ṣe wedding ló bọ́ kúrò àwọn sọ́dọ̀ pásítọ̀ òṣì yìí o bí kò bá wọn gbàdúrà sí union àwọn o kó tó di pé wọ́n máa ṣe wedding bí pásítọ̀ yìí ṣe lọ sọ fún ọkọ rẹ̀ mi pé kó má fẹ́ pé torí tó bá fẹ́ ọ̀nù ẹ̀ máa dàrú ayé ẹ̀ máa dàrú kò ní lọ́wọ́ mọ́ pé bad luck lọ́rẹ́ mi bí ẹ̀ ṣe fọ̀rẹ́ mi lẹ́nu yẹn ẹ wọ́n máa béèrè lọ́wọ́ wọn pé kí lọ́rẹ́ mi ṣe fún wọn tó fi ṣe gbogbo burúkú àtòṣì tó ṣe kí ló ṣe fún wọn. ẹ má bínú ẹ̀yin náà ẹ má lo oògùn ẹ̀jẹ̀ ríru o ṣé bọ́ọ̀rọ̀ ẹ̀yin ni nǹkan ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ yín rú kọjá bó ṣe yẹ lọ BP ó lè lágbára o ṣé kìí ṣe pé wọ́n pretend bí wèrè yìí náà ló gbé nǹkan fẹ́ẹ́ fẹ́ tẹ́lẹ̀ òun náà fi fẹ́ra mọ́ sọ bẹ́ẹ̀ what is going on ṣé ilẹ̀ tí wọ́n ká lóòótọ́. bọ́dà Saamu torí Ọlọ́run ẹ má bá ń bí sista tí ara wọn ṣe ẹ̀yá yìí ẹ bá ń bí wọn léèrè o wípé ọjọ́ wo ni wọ́n mú ọkùnrin kankan wá sí orí òkè ń bí tí wọ́n wá sọ wípé kémi bá wọn gbàdúrà tẹ́mi wá sọ wípé wọn ò gbọdọ̀ fẹ́ra wọn ẹ bá ń bí wọn léèrè. ó rí bẹ́ẹ̀ sọ. ṣé kò rí bẹ́ẹ̀ lóòótọ́ ni. kò ṣẹlẹ̀ rí. kí ló wá ṣẹlẹ̀ sọ bẹ́ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ tó ọmọbìnrin fi sọ wípé wọ́n máa gbé wá wú ẹ̀ lọ́dọ̀ wọn àbí kí ló sọ. ṣé ẹ rí nítorí wọ́n ti ẹ̀ wá pariwo lé mi lórí òkè ń bí èmi kan fúnra mi á sọ nǹkan tó ṣẹlẹ̀ o. àbí kí ló ṣẹlẹ̀ nígbà tí mo wá sílé yín. ẹ kúrọ̀lẹ́ lọ́dún yìí ẹ máa rí àánú Ọlọ́run gbà ojú ò ní tì yín o ẹrù tí kì í ṣe ti yín wọn ò ní gbé ka yín mọ́lé. Mi ò sí lórí òkè ilé ìkan lára ọmọ ìjọ wa ni mo wà wọ́n ló rẹ̀ wọ́n díẹ̀ òun ló fà á tí mo fi wá bá wọn but mi ò wá bá wọn lé báyìí òun mo ṣe ń dúró dè wọ́n but mi ò ní pẹ́ máa bọ̀. àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín. dádì ẹ rasa ẹ kúrọ̀lẹ́ dádì ẹ kúrọ̀lẹ́. mo pẹ̀ ti dé iṣẹ́ wa mọ́ dádì. mo wà pa kí ló ṣẹlẹ̀ kí ló dé. ọ̀rẹ́ mi ni ara mi ò yá torí ẹ̀ ni mi ò ṣe lè wá sórí òkè tí mo fi ní kẹ́ wá wò mí lé. ẹ ló rẹ̀ yín ni àmọ́ inú ilé ló wá yẹ kí n ti bá yín. mo kàn ní kí n sáré lọ ẹ wo dáàdì ìfìyẹn lẹ́sẹ̀ tí ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ wọlé náà ẹ jẹ́ ká wọlé ẹgbẹ́ mi yìí àgàgẹ́gbẹ́ wo ẹ lè fọwọ́ kàn ro mí ẹ nígbà tí bá mi fi ọwọ́ anointing yín kẹ́ bá mi fi pa gbogbo ara mi tiẹ̀ mọ bó ṣe ń ṣe mí dáàdì. ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ ká wọlé. ẹ ní sùúrù ẹ jẹ́ kí n fi ẹnu anointing ẹ jẹ́ kí n fi gbàdúrà fún yín. dáàdì ẹ tiẹ̀ máa wọlé ẹ jẹ́ ká wọlé náà àwọn ará àdúgbò lè máa gbọ́ wa ẹ máa bọ̀ dáàdì ẹ jẹ́ ká wọlé. ẹ ní sùúrù ṣé bínú ilé yín náà rèé kò sára àdúgbò bí. inú ilé lẹ ti lè bá mi ẹwọn àwọn anointing yẹn àgàgẹgbẹ ìbẹ mọ̀ pé mò ń tẹnu mọ́ ẹgbẹ́ ìdádì ẹ nídà ti bá mi gbọ́wọ́ lé. ok ẹ jẹ́ gbàgbà lórúkọ Jésù. ẹni sùúrù dádì
díẹ̀ omi ò lè parọ́ fún yín èmi àtọkọ mi tó báyìí yí ẹ̀ta ti túká sí èmi nìkan dẹ̀ ni mo dá wà dáàdì tí bá dẹ̀ ti wá sórí òkè ṣe rí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe praise the Lord yẹn tẹ́mi yín bá lọ sókè báyìí kó tó wálé ó máa dà pé kí n fi nǹkan hà ní dáàdì ẹ ṣe jó náà ẹ máa bọ̀ ẹ jẹ́ ká ẹni sọ̀rọ̀ ẹni gbogbo bí mo ṣe ń pe àdúrà ní church ètè mi lẹ ń wò ẹ ń wo ètè dádì mi ò lè parọ́ fún yín máa dé sport. gbogbo tí màá ní kẹ́ gbàdúrà ẹ fi tara gbàdúrà ẹ̀yin ò kì í gbàdúrà tí yín. mi ò gbà dádì mi ò gbà ètè yín ni mo máa ń ẹ jẹ́ ká ti wọlé kí láwọn ará àdúgbò wa dádì ẹ jẹ́ wọlé. Ọlọ́run ayérayé àdáwọlé yín Ọlọ́run á tù yín sílẹ̀ ohun rere gbogbo tẹ́ ẹ fẹ́ lọ́wọ́ Ọlọ́run á ṣe fún yín. tí mo tiẹ̀ ti wọ pé gbogbo ara mi ni pásítọ̀ fowó lélẹ́yìn ló ṣì wéré. Gbọ́n gbé tó bá sún ọ̀dọ̀ àbúrò ẹ̀ bàjẹ́. Àǹtí. Ń gbọ́. Mo máa ní sùúrù. Àwọn olóògùn ní sùúrù. Ṣé wọ́n láìkì èèyàn ni mo láìkì bọ̀bọ̀ yìí ni? Mo láìkì ẹ̀ tí bá sùn báyìí òun ni mo rí láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Mo láìkì bọ̀bọ̀ yìí. Mo lípsẹ̀ wọ́n náà wọ́n bá mi wọ̀ mo lípsẹ̀. Mo láìkì bọ̀bọ̀ yìí. Mo ló wọ̀ mo láìkì bọ̀bọ̀ yìí. Káì! Tó bá ṣe wà kàn dáa dé sálẹ̀. Ilé máa fọ́ àgọ́ mọ́ ẹ lórí. Orí ẹ̀ bàjẹ́ ni. Dèbà bàtà tó ní fíìmù jẹ́. Ìwọlé lẹ́ẹ̀tọ́ ṣe káàkiri. Ó tún ṣe lébi abẹ́. Ó ṣe èrè ni. A ti tún gbé òtẹ́lẹ̀ ṣiṣẹ́ lẹ̀ báyìí. Ó ti lọ bí ọdún kan o. Bí ọdún kan. Ẹni tó dẹ̀ fẹ́ fẹ́rẹ̀. Ni mo máa fẹ́. Ó ló fẹ́ fẹ́. Ni mo máa fẹ́. Kí ló rí tẹ̀ ń dààmú ara yín báyìí torí Ọlọ́run? Nígbà tó léèyàn tó fẹ́ fẹ́ tó sọ pé òun ló fẹ́ fẹ́ torí Ọlọ́run òrétè nítorí pink leaves ló ṣe fẹ́ fẹ́ jọ sọ bẹ́ẹ̀ tó wà kó láìkí mọ́tò ọ̀kadà ló máa ń gàn lọ́nà òkè àtà lọ́nà akọ́lé fún ìṣẹ̀ṣẹ̀ tó ń dán Ọlọ́run má jà ríbi tó bá di gbẹ̀ tó bá fètè lulẹ̀ tètè wá lọ sí mọ́dà tètè wá lọ jọ̀ṣẹ́ wà kẹ́rù ẹ̀ wà kúrò lé ní wà lóòfẹ́ mọ́ kí ló tẹ̀yìn ọmọbìnrin máa ń waste time ara yín náà nígbà tẹ́lẹ̀ tó ní interest nínú ẹ̀ tó bá ti lóhùn ṣe then you move on kó wá dúró díndín ọdún kan kítorí kíni tó bá jẹ́ pé o níṣẹ́ lọ́wọ́ tó o níṣẹ́ tó o ṣe tó jẹ́ṣẹ́ gidi wà lọ́wọ́ ẹ̀ tó o ṣe ni we won't be doing all this. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ kàn bá mi pọ̀ sí bẹ́ẹ̀ ni mo fẹ́ sáré béèrè few questions lọ́wọ́ ẹ̀ jọ Jùmọ̀kẹ́ Ṣẹ́gun ńkọ́. ta ló ń jẹ́ Ṣẹ́gun ṣé Kọ́láwọlé. àbí Túnjí ńkọ́. Túnjí má bì sí gì. Máyọ̀wá ńkọ́ torí gbogbo àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí pátápátá ni mo mọ̀ pé wọ́n láìkẹ́ tó dẹ̀ handsome tó dẹ̀ lówó lọ́wọ́ tó jẹ́ pé tó bá fẹ́ wọn ìyà ò lè jẹ́ o ò rí kankan nínú wọn fẹ́ ó wá jẹ́ pásítọ̀ jọ kí ni reason tó jẹ́ pé pásítọ̀ lóhun ẹ̀fẹ́. wọ́n dẹ̀ hàn sí gan. dànù jọ yín gan lọ. ó tiẹ̀ possible kan fún àìjẹ̀bi lọ torí èmi ò ní pink lips ètè tútù mo ní pink lips rẹ̀ but èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ dù ẹ́ wọ́n dẹ̀ lówó lọ́wọ́ wọn fẹ́ fẹ́ o ò dẹ̀ fẹ́ yẹn ẹni tí ò ní tẹ̀sí inú ẹ̀ ló lọ́ bá. why tẹ̀ ń ṣe báyìí torí Ọlọ́run why are you doing this? mo dẹ̀ mọ̀ kí n ṣe pé ò ní tẹ̀sí inú ẹ̀ o fẹ́ bá ìrìn àjò ẹ̀jẹ̀ ni o iṣẹ́ ìránṣẹ́ ló fẹ́ bàjẹ́ Ọlọ́run á dẹ̀ bàmọ́ ẹ jẹ́ o fẹ́ bà iṣẹ́ ìránṣẹ́ ìjẹ́ ni Ọlọ́run á dẹ̀ bàmọ́ ẹ jẹ́ ẹni bóyá ṣe bí àjẹ́ ṣé mọ́mí jí òòrè tó bá fi padà fẹ́ sílé lórí òkè wọn ni mọ́mí jí òwàdà òòrè ó lọ pretend bí wèrè mọ́mí jí ò pretend bí wèrè. ọlọ́pàá olórí burúkú tẹ fẹ́ mú mi. madam ẹ calm down ma ẹ calm down ma ẹ ká ṣiṣẹ́ wa ma madam ẹ ní sùúrù ma ẹ calm down ta lẹ fẹ́ ká mú gangan nu gbogbo wọn àbí gbogbo wọn ni ká kó ma. Saamu ni. àwọ̀ jákẹ́ẹ̀tì sójú ni ṣé bó ti nà ṣẹ̀kẹ̀rẹ̀ sí mi orí tó nà ṣẹ̀kẹ̀rẹ̀ sí mi tó ní eléyìí ní kẹ́ ẹ mú. brasam máa rin yín fín o máa rin yín fín o. Mr. Man shut up madam tani ká arrest. mo dáràn ṣé mi ni shut up Dúpẹ́ èmi ni shut up ṣé o tó fẹ́ fojú mi rírè. mo ti sọ fún ẹ mo ní mo máa treat fọkànpẹ in fact ọlọ́pàá ó ní kọ́kọ́ lẹ fẹ́ mú eléyìí tó dúró yìí náà tó pè rẹ̀ ń pásítọ̀ nǹkan kan náà ni wọ́n ọ̀daràn jọ ni wọ́n ẹ kọ́ wọn papọ̀. ẹ má mú dádì o ẹ má mú dádì àlá bọ́dá Saamu nìkan ni kẹ́ máa dámú lọ ẹ má mú dádì o. mo dáràn bámbẹ́ tọ́lá náà rí mọ́lẹ̀ láyé èmi ni ká mú kọ́ má mú dádì kí n má ṣe nítorí káàpù yín sábẹ́ ọ̀parun kí ẹ fẹ́ yọjú ẹ̀sìn ẹ ti jẹ́ ń kọrin ẹ̀yìn mẹ́ta nìkan ẹjọ́ ń kọrin ẹ̀mí lábẹ́ ọ̀parun ló ṣe ní kọ́ má mú lọ. ẹ̀wọ̀n nǹkan tó bá wù yín ni kẹ́ sọ. bẹ́ẹ̀ni kọ́ ṣáà má mú dádì. ṣẹ́yìn fẹ́ tẹ̀lé wọn lọ ni ọlọ́pàá tó bá di yín lọ́wọ́ ẹ kó gbogbo wọn pọ̀. Mr. Man ẹ respect ara yín ó yẹ move. níbo ni move lọ́gbó.
ìdí mi. Ẹ̀mú Brasam. Wọ́n gbádìí mi ọlọ́pàá. Mọ̀dé yẹ́ ọlọ́pàá gbádìí mi. First time in history. Kíni lágbo ẹ̀wọ̀n ni. Ibi dúró tọkọ dúró síbi ọ̀pọ̀ ẹ̀ngbà yẹn. Dáàdì! Màá dúró síbi tó máa fi dé mi ò lọ. Màá dúró síbi tó máa fi dé. Mo jẹ́ máa lọ. Ọkà ti fún. Sàámú ṣènìyàn. Saamu, ṣé ti gbàgbé gbogbo àwọn kan tí mo sọ fún yín? Ní ìrántí. Ẹ̀wọ̀n síbi ti bá o. Wọ́n lẹ́yìn àti pásítọ̀ ẹ̀ pé ritualist ni. Nǹkan tó sọ nìyẹn náà. Ṣọ́tẹ̀ ti gbọ́ wá síbi látàrí àná nìyẹn. Ritualist bí báwo? Mi ò mọ̀ ti sọ bẹ́ẹ̀ o, èmi ọlọ́ọ̀bá jẹ́ rí bí ritualist how? Brasam. As how? Ẹ mọ̀ ti sọ bẹ́ẹ̀ bí ti bá wo. Ẹ mọ̀ mí náà. Police station la wà ìkọlùkálùkù fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ mi mọ̀ tó ṣẹlẹ̀ o. Ọlọ́run ò ní jẹ́ kí n ríru ẹ o. Èmi ò ń ṣe ritualist o. Ṣáàjọ́sùn le. Jà fúnra ara ẹni o. Èmi ní station látàrí àná. Ṣé tó pè mí ní ritualist ni? Ìwọ dúpẹ́ èmi ní ritualist. Ẹ wo ọ̀gá ọlọ́pàá tó ṣe máa ṣe nìyẹn o, ẹ mú wọn dáadáa. Ṣe rí àwọn méjèèjì tẹ̀ ń wò yìí, hardened criminal ni wọ́n o. Tẹ́ ẹ bá mú wọn dáadáa wọn ò ní jẹ́wọ́ lẹ́rọ̀. Èmi hardened? Didn't I? Shut up! Doesn't you? Ẹ mú wọn o. Èmi? Ẹ wo for more than 2 months báyìí mi ò ta. Kọ́sítọ́mà kankan ò gbọ́dọ̀ mi kọjá ọmọkùnrin burúkú ìdè. Ṣé ló lọ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ló ń darí wọn sọ́dọ̀ ilé ètò pèrè pásítọ̀. Mi ìwà tà mo wá ń wò hàn torí ilé ètò dúró yìí. Ẹ mú wọn dáadáa kírímínà gidi ni wọ́n. Kò yé mi náà ẹ̀sà bẹ́ẹ̀ ṣe lanú lẹ̀ yìí lèmi náà lanú lẹ̀ fàyè mi ẹ̀sà ẹ̀sẹ̀ òkè lanú bẹ́ẹ̀ ṣe lanú bó ṣe lanú lẹ̀ fàyè torí kò yé mi. Ṣé àwọn èèyàn wà sọ́dọ̀ ẹ̀ mọ́ òun ni problem tá a ní ni àbí onígbé ritualist ni mí ibo ni mò ń kọ́mọ̀ sí torí Ọlọ́run. Madam, ọ̀rọ̀ yóò fẹ́ yé mi ní ibi tá a wà yìí. So ẹ fẹ́ sọ fún mi pé àwọn èèyàn ti tọ̀dọ̀ yín torí pé ọ̀kín wá sọ́dọ̀ yín mọ́ wọ́n lọ sọ́dọ̀ pásítọ̀ yìí ẹ ṣe wá accuse àwọn méjèèjì pé ritualist ni wọ́n. Ó ti yé yín. Madam, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó clear sí wa. Explanation tẹ́ ń give nsìn ó yàtọ̀ sí explanation tẹ́ sọ fún wa. Ẹ̀yin lè ṣàlàyé fún wa wípé Brosam wọ́n máa ń kó àwọn ọmọ kéékèèké síbi kan fún rituals. Kó tẹ́ ṣàlàyé fún wa nìyẹn náà. Nǹkan kan náà ni ó dá ẹjẹ́ bí yín o. Ẹni tó ń kó àwọn àgbàlagbà àtọmọdé tó ń kó wọn láti ibì kan tó ń kó wọn lọ síbì kan ẹ jọ̀ọ́ kí ló fi wọ́n ṣe? Kí la fẹ́ pè wọ́n? Ritualist. Oh my G! Power is still tirika. Ohun tí mo fi sùn sẹ́ẹ̀lì mọ̀ dúró aṣọ tó wọ̀ ni mo respect. Àti 2000 ohun tí mo respect mọ́ ẹ lára ni. Bàbá ẹ fún mi 2K. Torí ọmọ bí ọmọ mi ló jẹ́ ládùúgbò. Mo mọ bàbá ẹ̀ dáadáa. Mo mọ ìgbà tó fẹ́ lọ gbaṣẹ́ ọlọ́pàá. Mo ṣàdúrà fún ìgbà tó fẹ́ lọ gbaṣẹ́ ọlọ́pàá ni. Ọmọ tí mo ṣàdúrà fún ìgbà tó fẹ́ lọ gbaṣẹ́ ọlọ́pàá ló fìbọn wá arrest. Ṣọ́kò yẹ kí n gbé ẹ ṣépè ìgbà tó lọ ni. Kálí mo wọn kì í gbé ẹ̀yìn rí. Kálí mo ti mọ fún ṣọ. Ṣé máa gbàdúrà fún ìgbà tó lọ? Oh, ní working experience. If you are matured enough tó ní working experience wà á ti wádìí ẹni tó fẹ́ lọ mú dáadáa kó tó di pé ó fẹ́ lọ mú. O wá arrest mi láì ní ìwádìí tó evidence tó solid. Wọ́n máa yọ ẹ̀ṣẹ̀. Bí mo ṣe gbàdúrà fún ẹ pé kó o wọṣẹ́ ọlọ́pàá ní máa ṣe ṣépè fún ẹ pé kó o bọ́ sọ̀rọ̀. Ní má tiẹ̀ ṣépè fún un. Èpè fún. Kí ni? Torí Ọlọ́run tèmi. Ó ti ṣépè fún rẹ̀. Àìrọ́. Kò ní jẹ́ kí èmi kí n fọwọ́ mi mú ìkan mọ́kan. Sọ bẹ́ẹ̀ ò tiẹ̀ ní láti máa stress ara ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa jẹ́ kan fúra ni o. Má tiẹ̀ lọ débẹ̀. Ìwọ tí mo mọ̀ dáadáa àgbàtọ̀rọ̀ ti clear. Ìwọ tí èèyàn bá ṣiṣẹ́ ìrànṣẹ́ ètò dára jù ní kéèyàn mú iṣẹ́ ọwọ́ àbí nǹkan kan kó mú mọ́. Ó ní òfin máa wùwàkúwà. Ṣé o rí pé ṣekúṣe ló ṣe yìí? Ṣé wọn kò ń dójú tí àwọn tí wọ́n ń ṣe irú iṣẹ́ tó ń ṣe ó dójú tì wọ́n ni? Tó o bá mọ̀ pé kò pé ẹ tó o bá mọ̀ pé kò jẹ ẹ lọ́wọ́ wàá wáṣẹ́ mi wàá wá kún kọ̀ọ̀kan tó lọ́n bá fún ẹ ṣe á fún ẹ ṣe. Pásítọ̀ ni bó ṣe wà yìí ǹjọ́ wọn kìrẹ́ ń tà sí ni. Ní Christmas kò tó kọjá yìí níwájú ilé àwọn kan bẹ̀rẹ̀ tí wọ́n ti ṣe iwájú ilé bọ̀bọ̀ tó ṣe tíátà yẹn tó ti ṣe àga ẹ̀ ti tán wọ́n ti sanwó lẹ̀ wọ́n ti búùkù ẹ̀ lẹ̀ kò rí kó fún wọn. Ọjọ́ àbẹ́ẹ̀dẹ̀ kan àga ìná lò tó ṣe yẹ́nyẹ́nyẹ́ làgá ẹ̀ tán dá ṣọ́ọ̀bù tí yẹn ṣe yẹ́yẹ́ àti ẹ̀ tètè rorúkọ ẹ̀. Sọ́ọ̀ni sọ́ọ̀ lẹ́yìn wà ládé mọ̀ ó ní ẹ̀
orí ò lọ́pọlọ ṣẹ́ ọlọ́pàá ọlọ́tọ̀ọlọ́ kó máa wo kiri o tún wá sí ibi birthday yẹn ni ẹ̀ o àbí can you imagine ó ṣe máa tagi tíṣẹ́ yóò bá pé ẹ ó ṣe ta pákó ó ṣe ta páàdì kó máa tà ṣe bó mọ̀ pa páàdì ó ṣe ta ó ṣe máa tarú tó o bá lè tarú wá kankan kó o máa ṣe mọ iṣẹ́ tó o ṣe yìí tẹ́lẹ̀ yóò bá jẹ́ ilé àjẹ́ ó ṣe máa ṣe makeup bridal makeup kó o lọ ṣe ọmọ iye tó ń gbà sìn tó bá karangida lọ kọ́ṣẹ́ télọ̀ lásìkò ọdún ẹ̀ mọ iye àwọn télọ̀ tó wọ́n búbù ó mọ iye tó ń ràn wọlé gbádùn burúkú yìí mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe mọṣẹ́ tó ni o mo fẹ́ mọ bí ẹ ṣe mọṣẹ́ tó bóyá ó máa lọ scot free mo fẹ́ wò pẹ̀lú nǹkan tó ṣe ó accuse wa wrongly ó ní mú jẹ. ẹ wo ọlọ́pàá ẹ mú wọn dáadáa o ó dẹ̀ sì ń pariwo ó sì ń sọ̀rọ̀ níwájú yín. orí ẹ̀ bá ẹ wò kí ni ẹ tí mo máa advice. ẹ ṣe mi any good points woman am I late Saturday in fact first accusation that were made against these two people we lọ unpunished because tí bá jẹ́ kẹ́ lọ bẹ́ẹ̀ yẹn ẹ ti máa lọ wú ìwà búkú sẹ́lòmí so má jẹ́ sọ pé wọ́n fìyà tó fi jẹ mí. ọlọ́pàá ẹ má bínú ẹ wo ẹkùn bá wa yanjú ẹ misunderstanding lásán ni ẹ bá wa yanjú ẹ sọ fáwọn náà tí kọ́sítọ́mà bíi 4 máa lọ sí ọ̀dọ̀ pásítọ̀ kí bíi 3 náà yà sọ́dọ̀ wọn kọ́ má kó gbogbo ẹ̀ mọ́ níjà bá tán ìjà àdúgbò lásán ni ẹkùn bá wa parí ẹ̀. ẹ má bínú ọlọ́pàá èmi ìmọ̀ ẹ má bínú. Ombe. Èmi kọ́ ló bẹ̀ o. Èmi náà tó bá bọ́ ọ́nú eléyìí tó bá bọ́ ọ́nú eléyìí accusation tó wrong tó ṣe tó bá bọ́ nínú ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ tèmi. Èmi ò ń jà bẹ́ẹ̀. Èmi ò ń jà bẹ́ẹ̀ mi ò jà bẹ́ẹ̀ má bẹ̀ mi o má bẹ̀ mi o. Mo èmi náà máa jókòó bẹ́ẹ̀ ìwọ náà máa dúró báyìí. Ẹ wò mo ti yọ gbogbo ẹ̀. Officer. Yes sir. Please take this woman ẹ máa lọ bá mi detain. Check me ti ẹ fẹ́ yìí mo bá yìí. Check ti ẹ fẹ́ yìí. Bọ́dá Saamu. Bọ́dá Saamu. Ẹ dìde máa mádà please. Jọ lọ o ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mú lọ. Stand up! Kò gbẹ́wẹ̀ wá mú ṣẹ́rẹ̀ olóṣè wèrè kó costume ẹ kó lọ. Sọ bẹ́ẹ̀ kó ewu ẹ kó ewu ọlọ́run yọ yí kó nù lọ́nà. Please, I'm very sorry. Ẹ má bínú ṣe rí wà àwọn ọba ẹ̀. Oníkẹ́bí bíbọ̀. Pastor Sobe, in fact, I'm highly happy pé ẹni ṣọwọ́ ẹ lọ́wọ́ because most àwọn kìíní tó wà ń ta ìbí prophet tó wà ń ta ìwọ̀n èyí kí ló máa ń sáwọn èèyàn. Tó ẹgbẹ́ ọ̀dẹ̀ níṣẹ́ ọgbọ́n àti fi gba owó kíkọ́ fi jẹun. Bọ̀tán bá níṣẹ́ wọn ò ní lè máa ṣe ṣekúṣe tó ń ṣe yẹn. Sir, I'm highly impressed because show pé ẹ̀yin kì í ṣe ọ̀lẹ ẹ̀jẹ̀ ìlú láì lórí. Ọlọ́run á gbàdúrà mi lọ́dún yìí. Ọlọ́run á gbàdúrà mi lọ́dún yìí. Ayé mi á dá lọ́dún yìí. Ayé mi á dùn kan lẹ́nu. Ìbànújẹ́ ò ní dé bá mi. Ẹ wò ṣe rí ní ọdún tá a wà yìí. Do you want to hear me? Yes sir. I don't want to get angry at all in this year. Bravo. Ọmọlé yìí. Kọ́ ẹ̀kọ́ yẹ kó wà bí. Nítorí pé mi ò fẹ́ bínú ni. Ó ní mo ṣe pè wá. Ó dà bẹ́ẹ̀. Community tí mo ti wà, tí mo ti build. Community tí mo wà tí mo build ó tó di pé gbogbo yín dé. Ọmọ olórí bí orí kìíní ẹ̀sẹ̀ kankan tẹ́lẹ̀ náà máa ti fi nǹkan kan sí. Mo lè lọ ọmọ olórí bàjẹ́ ọmọ olórí burú mo lè lọ ọmọ olórí fúyẹrẹ bọ̀ mí ní sọ gbogbo yẹn mọ́. Bravo. Mi ní sọ gbogbo yẹn mọ́. Ọmọ yìí ó ní kébì kó community mi ìdẹ̀ bínú mo lè tún kó wa. For you to know the leader that I have now. That's right. The good skills of the leader that I have. Yes, sir. Mi ò bínú rárá ní ọdún yìí. Ìwọ kí ni ìpinnu tiẹ̀ ní ọdún yìí?
kí ló fẹ́ ṣe mọ́ kí ló ti ń ṣe tẹ́lẹ̀ kí ló fẹ́ jáwọ́ ẹ̀ ṣóṣì ni ṣé ranù ni. mo fẹ́ devote ayé mi fọ́lọ́run lọ́dọ̀ mi mo fẹ́ túbọ̀ súnmọ́ Ọlọ́run dáadáa kí mi àtọ́lọ́run kájọ máa ríra wa báyìí lójú korojú. tó bá fẹ́ fi ayé ẹ̀sìn Ọlọ́run àbòsí tó ti ń bẹ́ẹ̀ gbé tó ti ń bẹ́ẹ̀ sùn kọ́ mo ló fẹ́ fàbòsí sí àbòsí ló kúnnú ayé ẹ̀ àwa ló fẹ́ máa jí Ọlọ́run àbòsí wa jẹ́ Jésù lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ó tó di gbogbo wa lámọ̀ àwa tá àmọ́ ẹ̀ lámọ̀ ẹ̀ wípé nínú ayé ẹ̀ àbòsí ò ní cushion àbòsí ní single àbòsí ní double àbòsí ní 3-seater nínú ẹ̀ ibo ni kọ́lọ̀ ń jókòó sí ṣé kọ́lọ̀ ń jókòó sí floor torí inú ẹ̀ ò lè ní rọ́ọ̀gì àbòsí tọ́ yẹ ẹ̀. Nítorí Ọlọ́run ibo ni mo tún ṣàbòsí. Ó pọ̀ má wọrí ó pọ̀ mi ìlàdé orílẹ̀ mi ó wá látọ̀wọ́ ẹ̀ náà bọ́jà filẹ̀ ó já filẹ̀ kì í ṣọkùnrin nìkan la dé orí fóbìnrin obìnrin náà dé orí nìfọkùnrin tí ẹ gbogbo máa bá mi dàgẹ̀ ìwọ kí ló fẹ́ kọ́lọ́run ṣe inú ayé àbí kó change. Sam, I want to live the life I've been dreaming. I want more Gucci on my wrist. I want many more Versace on my waist. More pampalorun and many more gbangbalese. More Casamigos in the club and all the ladies on me, bro Sam. You know the vibe. Why are you not wearing one of the Gucci you have? Why are you not wearing one of the pampalorun and the gbangbalese? Bí Ọlọ́run ẹ̀mí irọ́ ẹ̀mí fake life tó wà nínú ẹ̀ kọ́lọ̀ ṣe kí ni ṣé rọ́ ni ṣé rọ́ ni mi gbọ́ Dọ̀tún múlẹ̀ wèrè ṣe rí bó ti ń fẹ́ jẹ́ a ní mi ìfẹ́ bínú mọ́ iye àyè mi ìfẹ́ ṣépè mọ́ bó ṣe lè wù kó mọ́ because mo fẹ́ bá débi pé tí ọmọ bá ṣẹ̀ mí máa kàn ní orí ẹ̀ mà ti da ìwọ. Mo fẹ́ bá débi pé ó mà máa dá fún wọn ọmọ yìí. Màá kọ́ sọ wípé ayọ̀ ẹ̀ mà máa kó ìwọ ọmọ Calm down, brother Saamu. Happy New Year to you. Happy New Year to you. So tó fẹ́ sọ ni. Yes. Kí ló ṣe? Mo ṣe padà dé ni. Wọ́n ní kí n kọ̀ wá kí wọ́n fẹ́ Happy New Year náà. O ò ní bọ́ ọmọ. Kò ní dá. Ṣé fẹ́ gbọ́ mi? Mo fẹ́ change ìpinnu mi padà. Lọ́dún yìí, màá ṣe dédé pé. President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì, onídàndá, àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò máa fọ orí fún yín kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. ṣe ìṣeré ayé ṣe níwájú bí n jẹ́. ó ṣe oore tó yà mí lẹ́nu o bàbá. kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga màá dé nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó tí ìbọn yẹn bá pa ọmọ yẹn kàn pa mí. ẹ lè pa mí ìyá jẹ. olórí. títí mọ́ àyà títí mọ́ àyà. lọ́gọ́ tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. alágbàlá. Up, man. Okay, let me go! Bẹ́ẹ̀ orí ẹ̀.
mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o mi ò fẹ́ rí mọ́ ni o ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alaju. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alaju. Saamu Alaju. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í yóò sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́